láti ìgbà ìwáṣẹ̀ nílẹ̀ Yorùbá láti láwọn obìnrin ìlú mọ̀ọ́ká tí wọ́n ṣe ohun ìwúrí bí Ọ̀ṣun, Ṣẹ̀ǹgẹ̀fẹ́, Olóyè Ayùn, bí Mọ́remí, Àjàsorò, bí Àjíhùn, Ọ̀rọ̀ǹpọ̀tọ́ níyùn, Aláàfin ọjọ́sí lọ́yọ̀ọ́lé. But also in our heart, there was a woman who broke barriers and paved the way for generations to come. She was a visionary leader, a champion for her people, and the first woman to ever hold the position of Baale, community head in Ogbomoso land. Every heroine teaches courage, confidence, respect, and power. Mrs Mary Àlàrí tí ó ń jẹ́ onímọ̀yà là ń sọ̀rọ̀ rẹ̀. Ilé mọ́yà ilé wọn. Wọ́n sì ní oko, wọ́n ní village. Ǹjẹ́ Ayétòòrò-Mọ. Ayétòòrò-Mọ. Tí a bá kò lódò ọba, tí a máa ń lọ, tí a bá kò nídìí ẹ̀dẹ̀, tí a bá ti rìn bíi almost a kilo, tí a bá gòkè odò kékeré kan báyìí, ìlú tẹ́kàn lọ́wọ́ tó àtọwọ́ sí ní kọ́nà báyìí, ìta mọ́yà nù. Ẹ bá gbabẹ̀, ẹ jà sí mọ́yà nù. Ẹ mọ̀ ọlọ́. Tẹ́ ẹ bá wá dé ọlọ́, títì tó yà lọ́wọ́ láìtì mu, ó lọ já mọ́yà. Ayétòòrò-Mọ. Kẹ́tọ́ a máa lọ sí ọ̀nà Òwúlà, Mọ̀lẹ́yọtí àti bámbámbámbám. Wọ́n láìrìn jìnnà ní ó jẹ́ kí á rí abuké ọ̀kẹ́rẹ́. Tí èèyàn bá rìn jìnnà yóò rí ibi tá à ń gbé ń fi odó òbúlẹ̀ tá à ń fi jẹun. Ní tí màmá ẹ̀, mo gbájúmọ́ màmá òun, mo sì bá màmá sọ̀rọ̀. Nínú àwọn obìnrin tó jẹ́ obìnrin takuntakun ọ̀kan ni ní agboolé mọ́yà, níbi tí agbára màmá dé tó sì nímọ̀. Màmá ó sì kàwé púpọ̀ o. Ó ní obìnrin tá a kọ́ jẹ́ pé obìnrin àkọ́kọ́ tó jẹ́ baálẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ó jẹ́ baálẹ̀ ní inú oṣù kejìlá ọdún 1967. Obìnrin takuntakun ni ó sì jẹ́ ẹni tó súnmọ́ Ṣọ̀ún. Èmi ò mọ̀ wọ́n lójú báyìí, ó sì pa kéré ṣùgbọ́n mi ò dá wọn mọ̀ lójú báyìí ṣe ká ríra. Ṣùgbọ́n tó fún mi lórí ọ̀fẹ́ láti mọ̀ nípa wọn ni pé ìgbà tí àwa ní ẹjọ́ ní kóòtù tí àwọn kan ń sọ nípa wọn sí wa wípé oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́. Wọ́n wá ń béèrè pé báwo ni màmá Àlàrí onímọ̀yà sì yẹn ṣe jẹ́. Wọ́n ní wọ́n ṣe ìwé kan pé ìlú mọ́yà gangan Ọlábọ́sẹ̀ndé ni ẹni tí ọ̀tẹ̀ ìlú mọ́yà ló ń jẹ́, pé látọ̀yọ̀lé ni wọ́n ti wá. Nígbà tí wọ́n sì wá látọ̀yọ̀lé, ó ní ìṣòro àìrọ́mọbí. Ó dé ibi ìlú Ìkòyí wà lónìí ẹ̀. Babaláwo tó dífá fún un, ó sọ pé kó lọ síbi tí ẹyẹ àdùgbò bá wà. Níbẹ̀ ló ti lè rí irú nǹkan tó ń wá, kó sì máa fi èkuru àtàwọn nǹkan kan bọ ibi tó bá ti rí ẹyẹ àdùgbò. Ṣùgbọ́n ibi tá a gbọ́ kó ti rí ẹyẹ àdùgbò ní òkè Àtàró tí wọ́n ń pè ní Àṣàyàn lónìí. So ní òkè Àṣàyàn lónìí ní ọ̀nà Ìbàdàn. Òun àtàwọn àmọ̀dá Ọlọ́run òṣèlú ní àwọn ọlọ́jẹ̀ ní Àgọ́ Ọ̀dà ní Ọ̀yọ́ ni wọ́n jọ ń ṣọdẹ níbẹ̀. So ìgbà tí wọ́n sì ń ṣọdẹ níbẹ̀, wọ́n pàdé papọ̀ pẹ̀lú àwọn èèyàn yẹn. Níṣìí ṣe nǹkan tí wọ́n sọ fún pé kó máa ṣe níbẹ̀ náà wọ́n ti rẹ́yẹ àdúgbò. So Ọlọ́run sì pèsè ọkùnrin kan fún tí wọ́n pè ní tí wọ́n tó bí tí Ọlábọ́sẹ̀ndé yẹn bí. So torí Ayétòòrò níbi tó tẹ̀dó sí jẹ́, tó bá ti sọ dé rẹ̀ tán yóò padà sí ibùgbé tí wọ́n pè ní
Ayétòòrò. Ọmọkùnrin tó sì bí ẹ wọ́n gbọ́ pé àwọn sùnmọ̀mí wọ́n jí gbé lọ. Wọ́n bá fi ẹni tí wọ́n ń pè ní wọ́n orodò kan sọ ibodè ìlú yẹn, tí orodò kan bá rẹ́ni tí ń kọjá lásán ọ̀gbà bẹ̀rẹ̀ mọ́ pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀ ló bá wí. Eléyìí bá lọ yóò padà lọ́nà lọ́ba di òmọ́yàdọ̀ lọ́ba di lóbi Ayétòòrò-Mọ. Agbópẹ́ nìkan wá láti ìlú Ìbàdàn tí wọ́n ń pè l'Ògbómọ olódòdó. Onímọ̀yà náà ló fún wa nílẹ̀ ìbẹ̀. Onímọ̀yà ló mú onímọ̀ sí fàdébẹ̀ gẹ́gẹ́ bí tí wọ́n sọ nígbà yẹn àti ọ̀pọ̀lọpọ̀ ìlú bíi Ọ̀ọ́lọ́. Láàárín àwọn olóyè ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́, she was prominent. Ṣé mọ̀ pé according to Islamic studies, because I major in Christianity when I went to university for first and second degree, I minored in Islam and African traditional religion. Islam ó ní ohun obìnrin tínrín ṣùgbọ́n lágbára ju àrá tí ń sán lọ. When they speak softly, they change the hearts of the hardest heart. Voice wọn change. Bí obìnrin bá sì ti di tọ́wá yìí ti wà ní puberty age títí yóò fi di ọjọ́ ọkú. In many places, they are more influential than men. So influence wọn ó lè fi gba nǹkan fún àwọn èèyàn rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn. Ó ṣe pàtàkì láàfin Ṣọ̀ún torí pé ọ̀kan náà àwọn olóyè tí wọ́n ń decide lórí ọ̀rọ̀ ìlú ni. Lẹ́yìn Ìyálóde t'Ògbómọ̀ṣọ́, kò sí ẹni tó gbajúmọ̀ tó Ìyá Mary Àlàrí mọ́ torí kìí so ìta àpé kànyàn, kìí so ìkan fi dání lọ́lá, ọtọ́ sí ni wọ́n fi jẹ́ nítorí pọ́n rí pé obìnrin ní ṣùgbọ́n ojú ẹ̀ là. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n rí pé ẹni tá a lè fi ṣe tọ́mọba tọ́mọjòyè. Nínú ìgbà tí wọ́n sì ń sọ àwọn Àgbẹ̀kọ̀yà, màmá ìjọ kan náà àwọn tó jáde nígbà ogun Àgbẹ̀kọ̀yà, ṣáká síládìẹ túbọ̀ òkú èèmọ́ nǹkan kan ọ̀bá màmá ẹ̀. Ògbómọ̀ṣọ́ àti Ọ̀yọ́ ẹnu odò ọba ń bẹ̀ ni ààlà wa ni wọ́n pè lára wa léè tí ò ṣe rí bẹ́ẹ̀. Torí náà aláhoro wọ́n sì tẹ̀lé Onímọ̀yà, gbogbo aláhoro Ògbómọ̀ṣọ́ ìpátá ni wọ́n tẹ̀lé Onímọ̀yà. Títí Ṣọ̀ún ló sì fi Onímọ̀yà jẹ oyè nígbà náà. Wọ́n gbà yẹn à ń jà sí owó orí pé Ògbómọ̀ṣọ́ àwọn Ọ̀yọ́ wọ́n wà lọ́wọ́ wà gbowó orí, wọ́n kò yí ìyá ní gbàgángbà yẹn. Ìyá yẹn ló fújà gẹ́gẹ́ bí akíkanjú obìnrin títí tógun fi ṣẹ́. Èmi gángan tí mò ń sọ̀rọ̀ wọ́n jẹ́ nìkan inú ẹni tó fàtìlẹ́yìn gẹ́gẹ́ bí Jimoh Adisa, alága Àgbẹ̀kọ̀yà. Báyẹn àwọn Ọ̀yọ́ wọ́n máa wá ń gbowó orí, gbogbo odò ọba yẹn Ìkòyí ni, Alárùpọ̀ ni, gbogbo ẹ̀ ni wọ́n máa ń gbowó orí. Ọlọ́wọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀ ẹbẹ̀. Ṣùgbọ́n wàhálà àgbàyàn táwa fi fàtìlẹ́yìn ni pé kò sí wàhálà, àwa jíjẹ owó orí, àwa ṣètò pé ìwọ Onímọ̀yà máa dáṣe ni pé ìwàhálà wa bẹ̀rẹ̀, àwa lọ sí Òṣogbo ńgbà yẹn. Àtàdé Òṣogbo alọ́dọ̀ kọmíṣánná ọlọ́pàá pé ọ̀rọ̀ owó létí ń dìjà yìí ń tá a fẹ́ ń bẹ̀ ni pé kò yẹ kó dìjà. À ń rojọ́ lè lọ́wọ́, àdẹ̀ tí ìjàre, àlọ́ ló ti ìjàre, Onímọ̀yà náà ti ìjàre.
Ògbómọ̀ṣọ́ náà sì pẹjọ́ lápapọ̀ wọ́n pe Ọ̀yọ́ lẹ́jọ́ kí ni rísì láti yan pé gbàtẹ́jọ́ wà kí láwọn Ọ̀yọ́ máa wá fi gbowó orí lórí ilẹ̀ tiwa òótọ́ mọ̀sámọ̀lú ni wá Ògbómọ̀ṣọ́ sì pọ̀ jọ̀yọ́ tó ń bẹ tí ń bẹ lórí ilẹ̀ yẹn lọ. Ìwọ kọmíṣánná tá a fẹ́ ibi gẹ́gẹ́ bí ẹnìkan jáde ayúnjọ náà lọ́n tá a fi lọ sóṣogbo àwọn tí ń gbàwé àwa tá ń gbàwé lẹ́nìí ẹjọ́ wà lórí ilẹ̀ ètò títẹ ẹjá ṣe ni pé kọ́mọ Ọ̀yọ́ gbàwé sọ́yọ́ tó wà lórí ilẹ̀ yẹn kọ́mọ Ògbómọ̀ṣọ́ gbàwé sógbómọ̀ṣọ́. Àwọn ìjọba àgbà náà sì gbà fún wa àti kọmíṣánná pé mo ti yẹ kó rí gan nìyẹn làwọn ọmọ Ògbómọ̀ṣọ́ à ń gbàwé sí orí ilẹ̀ wa àwọn Ọ̀yọ́ tó wà ń bẹ̀ tí Ògbómọ̀ṣọ́ tó bá wà ń bẹ̀ wọ́n ń gbàwé títí tógun yẹn fi ṣẹ́ tí Ògbómọ̀ṣọ́ fi jàre Ọ̀yọ́. Onímọ̀yà ò sinmi ó dúró àwa náà sì dúró tì. Ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ìtàn la gbọ́ ṣùgbọ́n Onímọ̀yà jẹ́ obìnrin tó lágbára nígbà tó dẹ̀ ṣe dáadáa so ó jẹ́ ẹni tó ṣe dáadáa so ìpìlẹ̀ rẹ̀ náà sì ni mo rò pé àwọn ọba tó wà nílùú Mọ̀yà náà ń tẹ̀lé dòní olónìí. Nígbà tí ọ̀rọ̀ alálẹ̀ Ògbómọ̀ṣọ́ àti Ọ̀yọ́ tí a ń jà ọjọ́ kan ní àná àwọn tó lọ jẹ́rìí ọjọ́ kan nínú àwọn tí ọláyà tó náà tó sọ ìtàn tí sàn rẹ̀ sì mú wọ̀nyán lórí. Ó jẹ́ akíkanjú obìnrin inú ilé bàbá rẹ̀ nílé Mọ̀yà gan-an tóbìnrin fi jẹ oyè àti màpá akíkanjú obìnrin kò sì dá wọn bàbá rẹ̀ owó kò fowó rà á bó ti le tó títí tó Ògbómọ̀ṣọ́ fi jàre ilẹ̀ náà ń gbà náà ó ṣeré fún Onímọ̀yà ṣeré fún ìlú Ògbómọ̀ṣọ́ náà sì ṣeré fún Onímọ̀yà torí pé ahoro wọn ò parẹ́ títí dòní wọ́n sì ń jọba ń bẹ̀ wọ́n ń jọba Onímọ̀yà lénìí. The one was prominent at Ìjẹ̀rù Baptist Church. After the pastor's wife, she was the woman leader. Tẹ́ bá ń ti church Ìjẹ̀rù bọ̀ ilé orí òkè kan tẹ́kàn lọ́wọ́ left tí wọ́n bá ti wo yes wọ́n sẹ̀ kọ́ store tuntun kan báyìí tẹ́ bá kọjá store tuntun kan ẹ rí ilé orí òkè kan ibẹ̀ ni ṣọ́ọ̀bù mọ̀mọ́ wọn. She was prominent in Ìjẹ̀rù area. Ní ìgbà ayé bàbá wa Rẹ́fẹ́nẹ́gì àti bàbá wa Láfihàn àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n dàgbà nínú ìjọ yìí àti màmá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá wa náà wọ́n bẹ nínú ìjọ yìí gbà náà màmá Ayọ̀ Àlàdé màmá ní Sùdẹ màmá nílé Ọ̀tún màmá nílé Òsèmọ àti gbogbo àwọn màmá tí wọ́n jẹ́ màmá fún wa náà ìjọ yìí màmá wo ní Mọ̀yà màmá mọ̀ tìrà ẹ̀ tí wọ́n jẹ́ obìnrin rere nínú ìjọ Ìjẹ̀rù tí wọ́n sì ń ṣe ètò bó ti ṣe dá àti bó ti yẹ àti àwọn màmá yòókù. Ìgbà náà sì ní tí a bá ti ṣe àwọn ẹgbẹ́ akọrin tá a bá ti kọrin lọ́dọọdún àwọn èèyàn máa wá àwòrán wa láti ìjọ míì kódà nígbà ayé Akíntọ́lá wá tá a bá ti fẹ́ ṣàjọ̀dún orin Akíntọ́lá wà owó tí a bá rí gbà nígbà wọn ó fi ṣe nǹkan sínú ìjọ. Ọlọ́dún kan bàbá wa Àdìgún ní oṣù Pàlábẹ́pẹ́ Ègùn ni bàbá àǹtí dé ọmọ ìjọ Ìjẹ̀rù ni ó ṣàkọ́ wa ní orin Ègùn àti ó tún kólù rẹ̀ wá tá a fi kọrin tá a fi jó káàkiri Ògbómọ̀ṣọ́ nínú ọkọ̀ tí wọ́n kó wá sí níjọ́ tí a kọrin tá a ṣeré àtẹrẹ àtòrè gbogbo àwọn olóyè ńlá làwọn wá asáàrí owó nígbà náà tó wò sí jọjú bẹ́ẹ̀ ni wọ́n fi jọ fi pamọ́ràn pọ̀ pé ó yẹ kí àwọn tó sún ṣọ́ọ̀ṣì sẹ́yìn díẹ̀
torí tẹ́lẹ̀ àdójúkọ bíi ni tẹ́lẹ̀ sẹ́mọ̀ pé sálẹ̀ la dojúkọ ní ìsìn àdójúkọ bíi orí òkè yìí méjì ni lápá kan lápá sí abẹ́ ẹnu rẹ̀ báyìí tí ń bẹ sálẹ̀ ni bàbá ẹ̀fẹ́ nìgì oníwàásù tí jókòó àwa akọrin á wà lókè àwa akọrin méjèèjì á wà lókè bọ́yẹ́ bá àwọn àga ẹgbẹ́ àwọn akọrin pépèpè tí wọ́n ṣeun tí wọ́n so pọ̀ àga àwọn akọrin nù aṣákọrin yìí lọ́dún náà ó wú àwọn èèyàn lórí àrí owó gbà pé káwọn ò fi tún ìjọ ṣe lédè àìyedè ó sì bẹ̀rẹ̀ láàrin wọn títí ọ̀rọ̀ yìí ó ṣe wọ́n bá sọ wọ́n bá yapa ní wọ́n bá ilé ọkọ ṣọ́ọ̀ṣì ìjọba. ìjọ ìjẹ́rù ní ń lọ òun àti bàbá tá a pè ní àlùfáà Solomon àìsáìgè òsì Ògbómọ̀ṣọ́ tàkúpa táǹpà bàbá kíkẹ́ lọ́mọ ọjọ́ kan nínú àwọn obìnrin tí wọ́n jọ jáde lásìkò orò tí wọ́n lọ kọ àwọn olóró lójú. ní 1961 tí a lọ dá ṣọ́ọ̀ṣì ọjọ́ Baálẹ ní July 1 lẹ́yìn ìyàwó bàbá Láfihàn she was the woman leader tó jẹ́ bíi magnet tó pọ̀lọpọ̀ obìnrin so wọ́n àbúrò sí bẹ̀yẹn. èmi náà jẹ́ ọ̀kan náà àwọn akọrin mo sì jẹ́ ọmọ ìgbé akọrin láti 1961 July 1 títí di August 15 1969 tí mo wọ sẹ́mínárì. bàbá rẹ̀ fẹ́ ní Ìgè wọ́n fẹ́ kí màmá Onímọ̀yà kó tẹ̀lé àwọn kó dúró sí ìjọ ìjẹ́rù ṣùgbọ́n màmá ní rárá àwọn àti tútọ̀ Láfihàn àwọn jọ sì wé ni torí náà àwọn ò lè fi tútọ̀ Láfihàn lẹ̀ níbi tí ń bá sì ń lọ ni à ń lọ. màmá sọ fún àjọ kan wípé wọ́n ní Mary èmi náà wọ́n ní àwọn ní bàbá mi èmi náà wọ́n ní èdè táwọn jọ pè ó ti jọ́dọ̀ àwọn torí pé bí àwọn tí ń bọ̀ ọ̀nà jìn nítorí náà èmi ò tí mọ̀ bóyá ọjọ́ orí mi tó kéré nílùú Ògbómọ̀ṣọ́ ètí ìtún gbọ́ wípé obìnrin kan jẹ baálẹ̀ ní ìlú ní agbègbè Ògbómọ̀ṣọ́ nísìnyí wọn ò pè é ní baálẹ̀ mọ́ o ọba amọ́yà ni à ń pè o ọba amọ́yà ni à ń pè ṣùgbọ́n Àlàrí Màdámù Àlàrí ó jẹ́ obìnrin takuntakun kò sí ẹni tí ó tó fi ọwọ́ pa idà rẹ̀ lójú kódà màmá tó jẹ́ ìyá lóde màmá Olúòkun àwọn àti màmá Onímọ̀yà omi wọn àti omi àtọtí kọyà ní ọ̀rọ̀ wọn. wọ́n ṣàlàyé pé òun ló la ọ̀nà tí wọ́n láti Mọ̀yà dé ojú ọ̀nà Trunke Road tí wọ́n ń tọ̀ nísìn òun ló sì dá ọjà ìjọ òun lẹ̀ níbi tí ó tú kó tó di pé wọ́n tún dá ọjà sójú ọ̀lọ́. wọ́n gbé mi níyàwó sí ibí yìí ni mo sì bá wọn pẹ̀lú àwọn ọmọ tí wọ́n gbà wò wọn ò ní ẹ̀bùn ṣùgbọ́n wọ́n lọ sí bèbí wọ́n ra ọmọ méjì ọ̀kan Òjó ọ̀kan Àìná wọ́n sì tọ́ wọn ní skul màmá tó ń gba ọmọ ọmọlẹ́bí wọ́n tó ń gbà wọ́n wò tó jẹ́ pé bá tẹ wọ́n bá kiri ní bí pọ́pọ́ọ̀fù wọn ò dín ní gbogbo ilé wọn kún fún èrò téèyàn ò tiẹ̀ lè fura ṣùgbọ́n ẹni tó bá lọ sí bèbí wọ́n kọ àkọlé rẹ̀ tí màmá jókòó báyìí tí Òjó dúró báyìí tí Àìná náà jókòó báyìí síbẹ̀ ní ìsìn Òjó ó ti padà lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ Àìná nìkan ni ọmọ bàbá rẹ̀. nínú àwọn ọmọ tọ́tọ́
òun ti ṣe alága ìjọba àbílẹ̀ Oríire rí ni à ń pè ní alàgbà Sàlámì. Màmá ló tọ́. Ẹnìkan tí ó dá mi lójú tí mo mọ̀ pé wọ́n tún ń pe ẹnìkan ní Àkàngbé Òjó. Màmá ló tọ́ torí pé màmá ò bímọ lóòótọ́ ṣùgbọ́n àtàwọn àbúrò àtàwọn ọmọ ẹ̀gbọ́n èyí tó bá rí pé orí rẹ̀ yá màmá ń tọ́ wọn nílé ìwé. Èyí tí mo sì mọ̀ tó dájú ni Ọba Láyọ̀dé ló fi wọ́n jẹ Onímọ̀yà. Wọn ò ga púpọ̀, mẹ́rin wọ́n sì kọ́. Tí èèyàn bá ń lọ ní àdúgbò Gàlágbẹ̀dù bẹ́ẹ̀ ni ilé wọn wà. Mo fi ti gbogbo ẹnu sọ wípé tá a bá tún ní irú wọn ní obìnrin ní ìlú Ògbómọ̀ṣọ́, ìlú Ògbómọ̀ṣọ́ mà dá o. Through her leadership and vision, she brought about a new era of progress for people, transforming their lives in ways they never thought possible. Her legacy will always be remembered as one of courage, resilience, and hope. We stand in awe of her achievements and the impact she made on our community, and we honor her as a true heroine and trailblazer.